lè ní kọrin àwa làgbà. Àgbàlagbà máa ti dà yín lágbóde o. Àwọn lè ní kọrin àwa làgbà. Bọ́jà kúrò kálẹ̀ níbẹ̀. Bàbá bọ́jà kúrò kálẹ̀ síbẹ̀. SF Kofi Asibe Yaguene Idogana Kuwait Okui Kane Rozo Odo Afagebe ẹsẹ̀ mọ̀ nígbà gbogbo yín pátápátá láti wọ́n fẹ́ ṣe reception torí ọkọ̀ àti olókìkí inú kúmọ̀ náà ní ẹ̀rọ aṣíwájú ló tún sọ pé má jẹ́ ká bá ti yẹ jẹ́ bàbá lóhùn lóhùn bàbá bá ti yẹ jẹ́ wọn bàbá lóhùn lóhùn lábẹ́ bàbá ti yẹ jẹ́ bàbá lóhùn lóhùn bàbá bá ti yẹ jẹ́ wọn bàbá lóhùn lóhùn wọ́n ní ẹni kò wí fún òkú bá bàbá lóhùn lóhùn. Bye.